Dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá wa ọ̀wọ́n, àdúpẹ́ agbẹ́yìnga fún àánú ńláńlá, oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kọkànlá. Ìyìn àti ọlá ní forúkọ yín, ògo yẹ yín, ọpẹ́ yẹ yín Ọlọ́run aláàánú wa. Ọlọ́run adúpẹ́ nítorí gbogbo àwọn ẹtì tí ẹ̀yin Olúwa ti mú wa ṣàṣeyọrí àti àwọn tó tún kù sínú ayé wa tí ẹ̀yin Olúwa yóò ràn wá lọ́wọ́ láti borí ẹtì ní orúkọ Jésù. Àti ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́ni yóò ṣiṣẹ́ ọyẹ́ àti ọkàn wa ní rere nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá. Àkòrí sọ wípé Bíbélì akọ tàbí abo àti ìbálòpọ̀ apá kejì. Àwọn àkọsórí wa nínú ìwé Lífítíkù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkejìléníogún. Lífítíkù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkejìlélógún. Ìwọ kò gbọdọ̀ bá ọkùnrin dàpọ̀ bí obìnrin, ìríra ni. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Lífítíkù bákan náà orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkejìlélógún títí di ẹsẹ̀ ọgbọ̀n. Ìwọ kò gbọdọ̀ bá ọkùnrin dàpọ̀ bí obìnrin, ìríra ni o. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ bá ẹranko dàpọ̀ tàbí fi ba ara rẹ jẹ́. Bẹ́ẹ̀ ni obìnrin kan kò gbọdọ̀ dúró níwájú ẹranko kan láti dùbúlẹ̀ tì í. Ìdàrúdàpọ̀ ni. Ẹ má ṣe ba ara yín jẹ́ nínú gbogbo nǹkan wọ̀nyí, nítorí pé nínú gbogbo nǹkan wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè tí mo lé jáde níwájú yín tí wọ́n ti díbàjẹ́. Ilẹ̀ náà sì díbàjẹ́. Nítorí náà ni a ṣe bẹ ẹsẹ̀ rẹ̀ wò lórí rẹ̀. Ilẹ̀ tìkálára rẹ̀ sì bí àwọn olùgbé rẹ̀ jáde. Nítorí náà ni kí ẹ̀yin kí ẹ ṣe máa pa ìlànà àti òfin mọ́ o. Kí ẹ̀yin kí ẹ máa pa ìlànà àti òfin mọ́. Kí ẹ̀yin kí ó má ṣe ohun kan nínú ìríra wọn ni, tàbí ẹnìkan nínú ìbílẹ̀ yín, tàbí àlejò tí ń ṣe àtìpó nínú yín. Nítorí pé gbogbo ìríra wọ̀nyí ni àwọn ọkùnrin ilẹ̀ náà ṣe tí ó ti wá síwájú yín. Ilẹ̀ náà sì díbàjẹ́. Kí ilẹ̀ náà kí ó má bàa bì yín jáde pẹ̀lú. Nítorí tí ẹ̀yin bá bà á jẹ́ bí ó ti bí àwọn orílẹ̀-èdè jáde tí ó ti wá ṣáájú yín. Nítorí pé ẹnikẹ́ni tí ó bá ṣe nǹkan nínú ìríra wọ̀nyí, a ní ọ̀kan wọn ni tí ó bá ṣe nǹkan wọn ni a ó ké kúrò láàrin àwọn ènìyàn rẹ̀ o. Nítorí náà ni kí ẹ̀yin kí ó pa àṣẹ mi mọ́. Kí ẹ̀yin kí ó má ṣe ọ̀kan nínú ìríra wọ̀nyí o tí wọ́n ti ṣe ṣáájú yín. Kí ẹ̀yin kí ó má sì bá ara yín jẹ́ o nínú rẹ̀. Èmi ni Olúwa Ọlọ́run yín. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ìní. Lónìí, èmi yóò tẹ̀síwájú ẹ̀kọ́ mi lórí ohun tí Bíbélì sọ nípa akọ àti abo pẹ̀lú ìbálòpọ̀ wọn. Bíbélì jẹ́ kó hàn gbangba kedere sí wa nínú ẹsẹ̀ àkọsórí wa tòní pé ohun ìríra ló jẹ́ o láti ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin àti obìnrin pẹ̀lú obìnrin. A lè ti rí irúfẹ́ ìbálòpọ̀ yìí gẹ́gẹ́ bí ohun tí kò ní àbùkù ní àwọn àwùjọ kan, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣe irú rẹ̀ ó ṣe ohun ìríra. Bíbélì kíkà wa tòní sọ pé bí àwọn tó bá ń ṣe ní irúfẹ́ ìbálòpọ̀ bẹ́ẹ̀ kò bá ronúpìwàdà, a ó ké ọkàn wọn kúrò láàrin àwọn ènìyàn. Ó tún sọ síwájú sí pé àwọn orílẹ̀-èdè àti àwọn ibi tí irú ìwà bẹ́ẹ̀ bá ti gbilẹ̀ yóò jìyà, wọn kì yóò sì mọ àlàáfíà. Má ṣe kó irúfẹ́ àwọn èrò yìí o láti irú àwùjọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run wípé bẹ́ẹ̀ ni àti àmì. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ àti àwùjọ náà yóò jẹ́ ìyà. Torí náà, a gbọ́dọ̀ yàgò fún àwọn èròǹgbà wọn. Ká sì túbọ̀ máa gbàdúrà fún irú àwọn àwùjọ bẹ́ẹ̀. Nígbà tí o bá kà nípa Sódómù àti Gòmórà, àwọn ìlú tí Ọlọ́run fi iná àti ìmí ọjọ́ run, ìwọ yóò rí ohun tó ṣẹlẹ̀ sí àwọn àwùjọ tí ó ti sọ ìbálòpọ̀ di aláìmọ́ nínú ìwé Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkíní dé ìkarùndínlọ́gbọ̀n. Pàápàá bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ lákòókò pé wọ́n dàgbà tí àwọn àti àwùjọ bẹ́ẹ̀ sì dàbí ibi tí ó rọrùn láti máa gbé,
ṣùgbọ́n ìwé Genesis orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹjọ títí dé ìkejìlá á pa wọ́n run ní ìgbẹ̀yìngbẹ́yín ni o, nítorí ìwà ibi àti ìṣekúṣe àwọn olùgbé wọn. Kódà lẹ́yìn tí àwọn ọ̀tá gbógun tì wọ́n o, tí Ábúráhámù sì ràn wọ́n lọ́wọ́ nínú ìwé Genesis orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkíní dé ìkẹrìndínlógún, wọ́n tún tẹ̀síwájú nínú ìgbéraga àti àwọn ohun ìríra wọn, èyí tí ó sì yọrí sí ìparun wọn. Nínú ìwé Àìsáyà orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án, Bíbélì sọ pé ìwò ojú wọn ó jẹ́rìí sí wọn, wọ́n sì fi ẹsẹ̀ wọn hàn bíi Sódómù. Wọn kò pa á mọ́ o, ègbé ni fún ọkàn wọn, nítorí wọ́n ti fi síbi sàn fún ara wọn. Olùfẹ́, má ṣe ṣe alábàápín nínú irú àwọn èrè búburú bẹ́ẹ̀ o. Má ṣe gba ìrò wípé a bí àwọn ènìyàn kan bí akọ àti abo. Má ṣe gba èrò náà gbọ́. Ìbálòpọ̀ ọkùnrin pẹ̀lú ọkùnrin àti ìbálòpọ̀ obìnrin pẹ̀lú obìnrin ó jẹ́ ìríra níwájú Ọlọ́run o, nítorí pé kì í ṣe ètò Ọlọ́run, ṣùgbọ́n àrékérekè ni ó jẹ́ o, tí èṣù ń lò láti ba ayé àti ènìyàn àti iṣẹ́ Ọlọ́run jẹ́. Tí o bá ti ní ìbálòpọ̀ nínú irúfẹ́ ìbálòpọ̀ yìí, gbàdúrà sí Ọlọ́run fún ìtúsílẹ̀ kúrò nínú àrékérekè èṣù yìí o, kí o sì rí ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ láti gbàdúrà fún ọ. Olùfẹ́, Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ o, ó sì mú iṣẹ́ ìránṣẹ́ yìí wá fún ọ kí ó lè tú ọ sílẹ̀ ní o, tàbí láti lò ó fún àwọn ìtúsílẹ̀ àwọn ẹlòmíràn. Kókó àdúrà àbí kókó ọ̀rọ̀: Baba, jọ̀wọ́ gba gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìbálòpọ̀ ọkùnrin sí ọkùnrin àti obìnrin pẹ̀lú obìnrin lónìí. Gba gbogbo wọn ní orúkọ Jésù. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run alágbára, gbogbo àwọn tí wọ́n bá ń lò pọ̀, tí wọ́n ń bá obìnrin àti obìnrin lò pọ̀, tí wọ́n sì ń bá ọkùnrin àti ọkùnrin lò pọ̀, Olúwa gbà wọ́n, tú wọn sílẹ̀, mú wọn kúrò nínú ìyè ríra wọn. Ṣàánú fún wọn Ọlọ́run, tú ọkàn wọn sílẹ̀ o, kí o sì bá ọkàn wọn pàdé. Olúwa yóò ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.